Pẹ̀lẹ́. Uncle, ẹ jọ̀ọ́, ẹ rántí ojú ìmọ̀. Mi rántí. Ṣé kò sí? Kò sí nǹkankan. Ẹ rántí àwọn girls mẹ́ta kan tẹ rescue ńgbà kan tí wọ́n fẹ́ fi wá ṣe owó. Pẹ̀lẹ́, ṣàlàáfíà ni gbé wà. Okay. Ẹ kújọ́ mẹ́ta, ẹ dẹ̀ ṣe wọn jọ́. Èèyàn tó pẹ́. Kí lẹ ṣe ń bí? Tí mò ń ṣe ń bí. Ẹ jókòó náà. Kàn ṣáà wà kíkan, mo kò fẹ́ ronú ayé mi ní next step tí màá gbé. Ìyẹn ni mo fà ronú tí mo jókòó sí báyìí. Kí wá lè ń rò tó tó bẹ́ẹ̀ yẹn? Èèyàn máa rò ọmọkùnrin ibi dájú iṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ vigilante. Àwọn olówó tó lágbára tó ń gbàdúgbò ti láwọn fẹ́ services wà mọ́. Wọ́n á pè kí ni ọmọkùnrin tó mú adé owó fólúwẹ̀ tọrọ kọ́bọ̀. Ìyẹn mo fẹ́ rẹ̀ kó tí mo wí kí ni mo lè ṣe kí wọ́n má jókòó lásán. Nǹkan tẹ́ lè ṣe, mo ti bá yín ríṣẹ́. Ẹ bá mi ríṣẹ́? Ẹ ṣé gan ni, I'm very grateful. Ẹ má bínú, irú iṣẹ́ wa ni ilé iṣẹ́ wo ni? Iṣẹ́ tó jẹ́ èmi àti yín lájọ máa ṣiṣẹ́ náà. Èmi àti yín. Sandra, ṣé kámútà wàdà kú? Ọ̀dà lọ́mọ mi. Kò sọ́kùnrin tí ó rí ọ tí ò ní wá wò padà sẹ́yìn. Àtúnfè tí ọ̀bá ríran tójú ẹ̀fọ́ pátá. Ó ṣe rí mo wí. Chief, ẹ má tàn ní àmúyẹ obìnrin tó dàbí èmi tó pọ̀ ń gbòòrò. Kí la wá ń sọ? Sandra, padà. Obìnrin lè pọ̀ lóòótọ́ ṣùgbọ́n kọ́ mọ́ wúyàn. Láì sálátakò tí n bá yọ ọwọ́ ìyá mi kò tún sóbìn tó tún lè wù mí tó ọmọ. Kíni abẹ́mẹ̀ tí ò ti bẹ̀ kó bó ṣe rí nù. Ta ni ẹ? Kámi ò ní ẹni ọ̀dà kan àbí ó retí èèyàn ni. No, but ẹ jẹ́ kí n wò. Sandra, o mú tọ̀ òun ni. No, ẹ jẹ́ wọ́n ti jẹ́. Ẹ jẹ́ fi ṣe. O mẹ́ni tó ń bọ̀ ni. Irọ́ ọ̀wọ̀ bóyá àwọn ẹni tó wà ń lẹ́nu. Ẹni sùúrù o ẹ ṣáàjà farabalẹ̀ ṣé ẹ rí gbogbo ìtọ́ ẹmú lọ́yìí kò sóhùn rẹ lẹ́nu rẹ. Ṣé lẹ́yìn ṣe ilé àná? Gbogbo nǹkan mo fọlọ́n bí ọ ni o mo bí ọ o gbogbo tó bá fẹ́ pátá ni mo sì ṣe fún ọ. Ẹ̀yin á máa fowó yín máa fi ṣe ẹ máa fi máa press káàkiri ẹgbẹ́ ọ̀tí mọ́tò tẹ̀ rà bí? Iṣẹ́ èṣù ni. Èṣù ni ẹ̀ níyàwó lé mi. Wọ́n ní òdìdé a má tó jó dì mọ́. Sandra. Dábò. Mo gbé. Káwọ́ lè ẹ̀. Mo ti ká. Wòbí. Oya ẹ̀rẹ́ rìn. Mo ní kò rẹ́rìn. Mo fẹ́ mo kúkú fẹ́ mo fẹ́ yìí. Kí mo ṣe yìí? Mo fẹ́ yìí o máa mo fẹ́ yìí. Jùmọ̀. Mo lọ fi lè ṣe máa di sí íńtánẹ́ẹ̀tì ìyàwó ilé àwọn tó ń ṣe gbogbo ẹ̀ pátápátá ló máa rí wọ́n á mọ̀ pé oníṣekúṣe àgbàyà ni gbogbo ẹ̀ bàbá dáadáa tó máa ń ṣe pàápàá káàkiri. Gbogbo tó bá fẹ́ pátá ni mo ṣe fún ọ. Ọwọ́ ayé bẹ́ẹ̀ lónìí nù ọwọ́ ayé bẹ́ẹ̀ lónìí ni. Bọ́lẹ̀. Wọ́n ní ọ̀sọ̀ kalẹ̀. Kí ló sọ? Gbogbo ayé àmọ̀ kò ṣe. Tí ilé ìkún ọ̀gbẹ́ fún ọgbọ́dọ̀ gbọ́rùn bẹ́ẹ̀ lẹ́nu mi. Ẹ̀yin òbí ọjọ́ àwọn ènìyàn. Ẹ ṣeun. Òbí ọ̀lẹ́ o. Kò tó mú rẹ̀ gẹ̀ tó gbé lọ. Mo bì ọ́ ni. Ṣẹ́yà máa lọ. Lọ́rọ̀ mo ti dojú bọ́lẹ̀ o. Ọ̀dà délé o.
gbèsè dé owó lọ́lọ́ ní àbóbi ẹ̀yà mo gbé ní àdìdára lẹ́ka ní yéé owó lọ́lọ́ ní àbóbi àtòkù àtòkù gbogbo ẹ̀ mo gbé gbèsè wá. Cheers. Mo ṣe máa ń fẹ́ ilé kí mo tí kò jó mi nígẹ̀ kan lẹ̀ aláìkẹ́ bẹ́ẹ̀. Jàyé ìgbà tó wọlé tó yọ̀bọ̀n ẹ̀rù kọ́kọ́ bá mi bó ṣe wọlé yẹn mi ò lè sọ bóyá yé ni mo wà bọ́rùn tó ní owó yẹn dà yé. Ṣé wò mọ̀ kókó sẹ́ni tí wọ́n bí dá kó wojú bọ̀ níbi tó máa wojú ọ̀tá àti pé Adiza ó mọ̀ mi Adiza ṣòro àwọn tó mọ̀ mi wọ́n mọ̀ mi gan-an àwọn fi mí ṣeré àwọn tí wọ́n mọ̀ mi àwọn náà máa fi mí ṣeré. mi jẹ́ fi ẹ́ ṣeré láíláí. ìyẹn máa bẹ́ẹ̀ tàgùn for your own good ni o. I owe you. Mo owe ẹ torí ṣeré line of business tí o fi hàn mí mo owe ẹ gan. Again, cheers. ṣé màá náà ni. Yeah, picture ni. bó ló ń gbé. Ilé question tó bí mi yẹn ibi tí mo ti ṣe iṣẹ́ vigilante ìlú yẹn gọ́gọ́ ló gbé. In fact ó jẹ́ kan lára àwọn olówó ìlú yẹn olówó kan ó burú in the sense that òun gangan ló engineer kan lè wà off àwọn fẹ́ services wa mọ́. Ó dẹ̀ jẹ owó wa tí ó san kò ṣòwò ọdún kan àtààbọ̀ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà tẹ́ pé wọ́n mọ̀ ọmọ pàdé àpòpọ̀ tó lọ́n fẹ́ sanwó yẹn mọ́ wọn aláwọn ní services wa mọ́. Mo wá wò pé kí ni mo lè ṣe fún tó máa pè mí náà tó máa kọ́ lọ́gbọ́n ìfẹ́ kí n sèǹtẹ̀ against them kò yẹ pé wọ̀ mo máa ṣiṣẹ́ yẹn fún mi cause mo pé láti lè gbẹ̀san nǹkan tó ṣe tó bá wicked èèyàn kéèyàn wicked òun náà ló máa. Jàyé ṣòro wọn adé pẹ̀lú lẹ́tà. Hello. Yeah, I'm sorry. She mind Timba Joko tin lórí table. Yeah. Anyway, orúkọ mi ni Durotimi Akingbade, the only son of a late ambassador Akingbade. Yeah. You know, I'm the MD CEO Akingbade Holdings, Akingbade Group of Companies, and Akingbade Sons. And anyway. You know, more like láti máa wá síbi láti wá jẹ lunch, you know, because office me what just 4 buildings away from here. Yeah, I'm a contractor as well. Yes, and she endure your bini. Really? Type of mind. Pending the anything respect him after day, we are only keep company, you know. And so she alimora jibailo. Kí ni orúkọ tí? See, my be stranger, you know. I'm a regular face, yeah, yes. Ibi ni mo ti máa jẹ àwọn lunch me and all that, you know. And mo dẹ̀ máa wò mí tí mi àti ẹ bá lè mọ̀ra jù báyìí lọ, you know. Tí wọ́n náà bá free, you can check me l'office one of these days, you know. And kí ni wúwo láti jẹ? Let me. Waiter. Hello.
Yeah, you see, me more. But mind, let me have a pin. How come? Yeah, FMNA, my usual lunch. I'm sorry, can you come for me? Really? Okay, alright. Marry maybe a stranger to buy get lots of money that I'm a very, very free person. Alright, thank you. Hadisa ni orúkọ mi. Mo ṣetán ní Federal University. Mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ parí youth service mi ni. Ọjọ́ ẹ̀kọ́ ọ̀rẹ́ tá à ń lóde ní òde. Ṣé ó sọ kankan tó múnú bí ni àbí kí ló ṣẹlẹ̀? Mi sọ kankan fún. Mo sọ kankan fún, relax, ó máa wá. Okay, all right. Man tó ń bá sọ̀rọ̀ yìí, who is he? Ó wá bá mi ni, ó ní òun contractor. So ṣáà rojọ́ mi tiẹ̀ listen sí ìgbà tá ààrẹ ń ta wá lọ, so ìyẹn ló wà lórí mi. Contractor ni. Contractor fún chance. Olóòfin ní chance àbí? Ok, ọmọ kan tó máa ṣẹlẹ̀ ń sẹ́. Wàá fún ní time. Òótọ́ ni. Àmọ́ ìfura lóògùn fún ẹni tí kò bá fẹ́ já sí kòtò àbámọ̀. Kí á wo ti pánsá, kí á sì wo ti àjà. Pánsá dénú náà tán kó tó pariwo. Àjà jì tán kó tó ké ìbòsí. Àwọn méjèèjì wá ti ka àbámọ̀ bẹnu. Kí ọ̀rọ̀ mi má bàa jábẹ́ ni mo ṣe ń ké tọ̀tàn. Orí sọ ṣùgbọ́n gègé ojú báyìí la fi mọ ibi tó nà pọ̀ sí. Bẹ́ẹ̀ ojú sùnùkùn la fi mọ ibi tí igi ọ̀rọ̀ máa wó sí. Adiza, ó yẹ kó lè ti ojú mọ́ tó bá jẹ́ pé mo nífẹ̀ẹ́ ní tòótọ́ àbí pé ṣe ni mo kàn tán ẹ̀. Dúró. Kí ló máa fẹ́ kí n ṣe báyìí? It's up to you. Dúró tì mí. Má tàn mí láfàwọ́dá. Má tàn mí kí n má bàa jìyà ìfẹ́. Torí orú ọ̀fà ìfẹ́ ó ju orú ọ̀fà lọ. Ṣorí tí agbọ́n bá ta nù tá a rí tí orú agbọ́n dà tí oní bá tàyàn tá a rí ọgbọ́n dà sí àtòrú agbọ́n àtòrú òyìn kò dàbí irú ọ̀fà ìfẹ́ rẹ̀ torí tí ọ̀fẹ́fẹ́ bá báyàn ó dàbí ẹni pé kéèyàn ní ìgbà dájì náà ni
O dẹ̀ fi ipò owó tí mò ń gbà lọ bọ̀bọ̀ yẹn ti ń pọ̀ jù. How do you mean? O ti ń pọ̀ jù báwo? Tó bá yóò máa bẹ̀rẹ̀ sí ni máa suspect now ọ ìgbà ọmọ sì gbowó kan lọ́wọ́ ẹ̀. So o ti ń kànú victim ẹni ìbálòbẹ̀rẹ̀ gbélé dá mi lóhùn náà ṣọ́gun máa kànú victim ẹni wọ́n ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó já báyìí èrò láti gbà lọ́wọ́ ẹ̀ sọ máa kànú ẹ̀ èmi ò fẹ́ bóyá ṣe yìí o dáwọ́ ẹ̀ padà mi láìpẹ́ ọwọ́ yẹn o mo ti gbé ẹjọ́ gbẹ̀rẹ̀ ọ̀nà báwo ló ń ṣe báyìí èrò láti gbà lọ́wọ́ ẹ̀ sìn tó fẹ́ máa ranjú wọ́n ní pé o máa suspect tó bá suspect nǹkan tó fẹ́ pa ẹ́ ni tó fẹ́ pa ẹ́ ni ò lè sọ pé bí àwọn òtí ọmọ yẹn ń lọ òjà ara ṣé wọ́n mọ̀ pé gbogbo ọkùnrin mógùn náà jẹ́ fóbìnrin wọ́n lọ́ bó ṣe máa story ẹ̀ tó máa tó ó máa sọ̀kọ́ máa jáwó bá ti jáwó yẹn ti tán nìyẹn kò táwọn nídìí yẹn náà look mo bó ṣe máa tó wé ẹ o ó sanwó yẹn lẹ́ 24 hours otherwise wàá kó lé ẹ. 24 hours. Tó bá ti sanwó yẹn máa kó bẹ́ẹ̀ ni àwọn akọ̀kọ̀ ni wọ́n á bẹ́ẹ̀ kó máa lu ẹ kó máa lè sanwó gidi fò ṣí o. Báwo wá ní ìtòpè mi fún? Forward information sórí fóònù. $500 lélẹ́yìn náà. Book 600 ni mo sọ fún yín pé bọ̀bọ̀ yẹn máa gbà nínú 2 million ó dẹ̀ ní kí n mú 600 wá ṣé kò try tó ni. Bet Aziza ó yẹ kó kí mi náà mi prepare fún kinní tẹ́lẹ̀ ó dẹ̀ mọ̀ ó mọ̀ pé tí n bá wá sọ́dọ̀ yín from time èmi á kàn pick on any girl tí n bá ti rí ni bet bó ṣe bá mi sọ̀rọ̀ àti bó ṣe ń ṣe sí mi òun ló jẹ́ kí n ṣe gbogbo eléyìí tí mò ń ṣe yìí moreover mi prepare fún kinní yìí tí bá ṣe pé mo kàn ju check mi sí inú bag mi ní mọ̀ pé a máa ṣe ilé ni bẹ́ẹ̀ má bínú ṣùgbọ́n mi gbà bẹ́ẹ̀ yẹn náà later àdè máa continue pẹ̀lú ẹ̀. Mo rò pé ní ẹ fẹ́ lọ meeting. Rest díẹ̀ bí tú à. Owó ìkéré owó yìí ò lè tó mi ṣe kankan. Owó ilé owó ojú eégún ni èmi ti gba ilé ìgbé o. Ti gbàgbé jẹ́ tètè wá máa lọ. Gbọ́dọ̀ bá mi bíbá bí ṣe ń rọrùn bí ajá. Jẹ́ má máa lọ jẹ́ má máa lọ. Hello Jaiye, wo ó ti gbé owó yẹn wá sílé lálẹ́ àná ó sọ pé owó contract ni pé torí ẹ̀ lòun ò ṣe gbé lọ sí bank. So owó yẹn wà nísìn. Ó wà nínú ilé wà nínú bedroom. Adiza ṣùgbọ́n kó tó máa ṣe nísìn dìde báyìí kó palẹ̀ mọ́ gbogbo nǹkan tó bá jẹ́ tẹnu lé yẹn pátápátá owó yẹn náà kó palẹ̀ mọ́ ẹ̀ kó kó lé yẹn sìn. Yes
sórí gbogbo kan tó bá jẹ́ ti pàápàá nílé yẹn panties ni o, bra ni o, lipstick ni o, makeup kit ni o, tó fi mọ́ pin tó bẹ̀rẹ̀ fi mú inú gbogbo nǹkan bẹ́yẹn tó jẹ́ ti tẹ̀ mú kó nu lé yẹn kó má rí trace bó ti wọ́n ògbólé yẹn rí o ti kó dá mi lé yẹn rárá. O ibi. Okay, no problem. My expected. Okay, all right then. Báwo bá fẹ́ràn? Ọ̀rẹ́ mi kan ló ṣe pè mí tó ń sin jẹ. Anyway, mo ní kí wọ́n pè pé kí ló máa láìka àti jẹ. Fìyẹn lẹ́nu. Mo ní kí wọ́n bá ẹ náà tẹ̀lé ní bedroom mi. Ẹ̀mẹ́ tó ṣe pè mí tó ń sìn. Ọ̀rẹ́ mi ti máa ń bá ṣe business. Okay. Yeah, so ó ní kí n mọ̀ òun sìn and travel. Travel impromptu nìyẹn náà ó sọ fún mi tẹ́lẹ̀. Ìwọ náà rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti ń dọ̀rọ̀ owó bẹ́ẹ̀ bó ṣe máa rí ń gbà mí ni. So wọ́n máa lọ tiẹ̀ kí n náà lè ṣe pápá kí n máa lọ. So ò ní jẹun rárá báyìí. Wọ́n máa wọlé tábà tí ń lọ títí a máa jẹun ọmọkùnrin a lè jẹ anywhere. Anyway, tó bá gbé bó ṣe fẹ́ ni ń gbà yín. No, mi ní kọ́ iṣẹ́ ni. Ó yẹ kó understand now. Ẹ̀kọ́ tó máa ṣẹlẹ̀ máa pè ẹ́ tó ti ẹ̀ sìn lọ́sọ́ máa tó bí 3-4 tí mo bá wọlé. 3-4 days. Ọmọ náà ọ̀nà fún ọ̀nà kí wọ́n lè jẹun yẹn. Mo ti bá ti ń dé Brazil mi lè máa pè é sọ̀rọ̀ padà wà ní. Alright, take care of yourself. Alright. That's why I love you so much. Ṣé ti àyà? Tó bá dé kó pè mí o. Kí ló ṣe ẹ́? Inú mi gan. Ok, mo gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ just mo ń bọ̀ má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ṣùgbọ́n mo ń bọ̀ sí. Hello. Sorry, Taliban. Oh, sorry. Sorry, Mr. Olariwaju. Ola what? Olariwaju. Nínú ilé. Yeah. I'm sorry. Ẹ ti débi rí? No, mi ò débi rí. Wọ́n àwọn náà pè mí lórí fóònù, wọ́n dẹ̀ júwe street fún mi, Adébọ̀wálé street. Wọ́n ní kí n bèèrè àwọn. Ẹ jẹ́ kí n sorry I'm coming. Tí n tra àwọn náà lè kọ́ yẹn. Yóò lọ. Ìyá ìlú ẹ̀gbọ́n. Mo ti dé bẹ́ẹ̀. Ìyẹn àkókò dá mi lọ. Sí Black Gate báyìí. Chocolate and butter colour lè fi kún wall yẹn. Oh, I see. Okay, màá débẹ̀ nsìn. Number 33 I'm happy no. Yeah. Sorry, my dear brother. 33 ni. No mistake. Yeah. Honorary thank you. Hello? Wait! Jesus! Close it now! Now!
Mr. Adurotimi, congratulations. Ìyàwó yìí ti ní oyún oṣù méjì. Stress don't go through. Project One Express, Control Express. So she's pregnant. Oh, thank you so much. You're welcome. She gone. Very, very happy. Take rest, Dada. All right. Then to get the company as soon as possible. Oh my God. Everything is perfectly okay. She's okay. You're welcome. Thank God. Kí ló wí? Mo lóyún. Olóyún. Àdìsá ìwọ lóyún. O ní oyún. Ṣé part of our plan yẹ kó lọ lóyún? So you go about. Má ti máa ṣe gbogbo ẹ̀ láì lo protection. Ṣé kò lájẹ́ sọ nìyẹn? Mo máa ń lo pills ni. Pills just we shut up pills ló lò. Tó bá lo pills tó bá protect ara ẹni ṣé ló máa wá ni? Àbí ṣé yóò mọ̀ pé ọkùnrin àtòbìnrin tó bá ní àjọṣepọ̀ orí ló máa result sí ni? Are you a dunce? Tell me now, ṣé o mọ̀ ọkọ rárá? So gbogbo tí wọ́n bá ọ̀bọ yẹn ẹ kàn ṣe so free yama to yama ẹ ti ẹ lo protection rárá àbí and you come back to me here. Mi ò lọ. Ìgbà tí mo dọ́dọ̀ dókítà ní pé kò ṣeé ṣe bí kí n má try láti ṣe. Torí ẹ̀ mo ṣe wá síbí. So èmi ni kí wá fádà ọmọ àlè àbí kí n jẹ́ bàbá fún ọmọ àlè èmi àbí. Kí ni mo rí? You are very silly. Listen, who is this? Call back. You're very silly. So gbọ́ mi sè. So no, kò sí kò tó lè bẹ́ èmi ni mo sọ tó lè bẹ́ mi sọ. O wá sọ pé yẹn lọ ṣe kíní kan. What is this? Kéle. Listen to me. Gbogbo tí wọ́n sọ yẹn kò kàn mí. Ọgbọ́n o náà ti mọ nǹkan tó yẹ kó ṣe. Mo mọ̀. You know what to do. Beautiful. Because I think make rárá owó sì wà mẹ́ tó wà mẹ́ tó kọ́ sùkàlẹ̀ mẹ́ wọ́n sọ pé olóyún fún ta ni. Gbogbo ìkọ̀ ṣe listen up listen sórí iṣẹ́ yẹn tí mo mú ẹ kò ṣe nǹkan ló ṣe so the ball is your court kò wá àkànṣe sí sórí ẹ̀sìn kò wá àkànṣe sí. What is it? So tí máa sọ ní fún ẹ wá àkànṣe sí. Because I think make owo. We need to make money. You go back there and bring the money. I'll bring the money, but I'll bring the money. What? Baby, come in. Yeah. You see, sorry. Every time the matter me explain bí inú mi ṣe máa ń dùn tó. Mo kọ́ ẹ̀kọ́ tí mo kọ́ mọ́ ni pé I love you so much. And mo ti máa ń rò láìmọye ìgbà pé ṣé mi ni mo wà lucky láti rí ẹni àbí wọ́n ló wà lucky láti pàdé mi. Though èmi ti kàn fún lọ́kàn mi pé ìwọ gangan ló wà lucky láti rí mi. Because kò sí ọkùnrin kankan ní ayé yìí tó lè nífẹ̀ẹ́ tó bí mo ṣe nífẹ̀ẹ́. I love you. You see, mo bọ̀ tí ìwà ká fi make tours to the unborn baby. And by the time tí mama gbọ́ result scan tó lọ ṣe ìbejì ọkùnrin àti láǹtí méjì ló wà bẹ́ẹ̀. Iṣẹ́ ọkọ mi ó kú tọ́jú mi. Báwo ló ṣe ṣọ́ pé ìbejì ló wà ń bẹ̀? Nǹkan tí mo ṣe fúnra mi mo fi kàn síbi ọ̀hún àjẹ́ méjì. Anyway, doctor sọ pé ẹyọ kan ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ ní ó wà òkè. Ìwà àtẹyọ kan àti méjì ọmọ náà máa ń jẹ. The only thing tó sure fún mi jù ni pé my baby is gonna be the most handsome baby boy in the world. Yeah, trust me. Now let's make a toast. Yeah.
Ṣọ̀rẹ́, ó máa sọ kíní kan. Nǹkan tó dáa, ó ń fẹ́ àdúrà. Eléyìí tó kù díẹ̀ káàtó náà, ó need àdúrà. I'm very sure pé lágbára lọ́wọ́ Ọlọ́run, there won't be any problem. Àbí ṣé problem wà ní? Baby, there's a problem. Problem? Yes. Kò ṣe. Ìgbà tí mo sọ fún Mọ́mísí lórí ọ̀rọ̀ wedding wa. Okay. So ẹ̀rù ń bà wọ́n torí kò sówó lọ́wọ́ wọn. Ó dẹ̀ mọ̀ pé Mọ́mísí mi aláfẹ́fẹ́ yẹ̀yẹ́ ni wọ́n. Look at you. Owó. Owó is never my problem. Gbogbo ìṣòro tó wà ní ayé yìí, owó ló kéré jù. Listen, ó dàbí pé o mọlé tó ń bọ̀. Jẹ́ kí n ṣàlàyé nǹkan tí ó yẹ fún ẹ. Ṣorí bàbá mi, yẹn late Chief Ambassador Akíngbadé. He was a very, very influential man nígbà tó wà láyé. Kò síbi tó náwó sí tí ó ti rí nǹkan mọ́. Tí n bá sọ iye ogún tó fi sílẹ̀ fún mi, ẹ̀rọ àbáyé. Èmi tó ń wò yìí, tí n bá sọ asset mi fún ẹ, ayé ajá. Ìwọ ṣáà fún mi ní àwọn ìbejì mi náà. And see what I'll do. Sorry, wedding tí mo fẹ́ ṣe. Kò sí just anyhow wedding. Kò ṣáà wedding wa manage. No! I want to have a high societal wedding. Kò tí ì yẹ. Okay. By tomorrow morning, láàrọ̀lá, màá fún ẹ ní check 2 million naira. Wà lọ mú fún àná mi. Kò ní kó máa fi ní ṣe àwọn preparation kéékèèké tó máa fẹ́ ṣe. Wọ́n lè fẹ́ ra aṣọ ń bẹ̀, whatever. But oúnjẹ dé ni o, ọtí ni o, venue ni o, gbogbo nǹkan pátápátá tó bá kù máa gbé. Family caterer wà ń bẹ̀, ó máa sóúnjẹ fún everybody. And sọ fún Mọ́mísí kó má disturb àwọn ọ̀rẹ́ wọn pẹ̀lú ara aṣọ, ara àǹkárá, ara lace, ara gíní. No, aṣọ máa wà fún everybody lọ́fẹ̀ẹ́. Yes. Wedding ẹ̀ máa jẹ́ one in town. I'm gonna make you proud. Thank you so much. Come on, baby. You know what? I'm gonna make you proud. Right now, mo fẹ́ bá bíbí mi sọ̀rọ̀. Mo fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ bàbá sí ọmọ. Okay. Mo bá ta ẹsẹ̀. Ẹnìkan bẹ̀rẹ̀ lórí ìtàn. Mi ò sí nílé, mo busy. Sọ pé òun ni mo busy, mo wà nísẹ̀. Mo busy. Kí torí àǹtí Àdìsá? Wọ́n ti sọ fún mi tó wà nígbà yìí. Baby, kill it. Jesus. It's okay.
Mr. Duro, àìrí eléyìí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Mo sọ̀rọ̀ láti sọ fún yín pé ìyàwó yín lose pregnancy yẹn. I'm very sorry. I should go best to her, but there's nothing we can do. Yeah. What's up, yeah? Oh. Kíkọ́ rẹ̀ jẹ́. Ọ̀rẹ́ mi o. Àwọn business associate yẹn kọ́. Àwọn náà wà tí wọ́n jẹrẹ. Ọkọ̀ agun náà sí mi for now ni. Kọ́ tí mi náà fi wà around sí ni. Ó ti ti rẹ̀ mí gan-an, I'm so tired. Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ sọ ni. Sùn báwo? Mo wá relax. Oṣooṣù máa wá sí ìbára máa sùn. Ṣé ìbá gẹ́gẹ́ bí sleeping arena ni? O fi odidi ilé ẹni lọ́lọ́lọ́ wá sí ìbára fẹ́ sùn. Hello, ilé ọkọ mi lélẹ́yìn náà. So, o ṣe gbogbo ẹni dání kó mú pílò sí. Kó kú tẹ́sílẹ̀ kó kú sùn wéde kó sùn. Tí bá fi wọlé yẹn kó ti sùn lọ. Wọ́n ṣe máa wá sí ìbára sùn. Why not? Ṣé nǹkan tí mò ń sọ ti yìí? Ṣé o gbọ́ ẹ̀nà tí mò ń sọ ni? Bíbá ìṣòro ló máa ṣe o, vigil ló wá ṣe ń bí kò sóhun. Ọ̀tọ̀ ń try láti sọ nìyẹn. Of course, kí ló gbọ́mọ̀ sọ? Ọ̀pọ̀ tí yẹn ni kò rẹ̀ mí. Mo ready for anything. Now you're talking. Ṣé ẹ sọ̀rọ̀ ni? Yes. Máa ń láàkó máa sọ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu. Mo ready. Wọ́n á lò ó. Bọ́tà bẹ̀rẹ̀ ni. Lẹ́nu jù. Kó má pẹ́ rárá. Ẹ̀rọ o trust. Torí àti àdìsí ayé náà ọtí tí mo mú tẹ́lẹ̀ wọ́n ti wá dẹni tó mọ tí àwọn para. Bùrọ̀dúró ẹ káàárọ̀ sàn. Ẹ dìde wọlé, ilẹ̀ ti mọ́. Ipolos. I'm talking to you!
Tell me the truth. Iboloso. I didn't say Iboloso! Now listen. That aside. Kí ló ṣẹlẹ̀ sí omi wardrobe? Kadiza. Èmi àti ẹnìkan la ní access sínú yàrá mi. Owó miss. Iboloso, Ibolotimba. Mo ti ló pè mí lánàá pé ẹ̀gbọ́n mi ọkùnrin ní accident. So accident yẹn ìgbọ̀nba mo wá lọ mú owó yẹn ibẹ̀ ni mo wá kó lọ. But Lisa, why? Why don't parọ́ fún mi? It's a very simple thing. Ẹ̀gbọ́n mi ní accident o, a ní ìdòwò ó dẹ̀ kọ́wọ́ mi. Fine. Ní ṣàlẹ̀ bínú. Nǹkan tí ń bá ní nǹkan ẹ̀ náà ni. Then secondly, pè mí kó inform mi lórí phone pé mi ò ní wálé o, nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, bí báyìí ni mo wà o. Mo kò jókòó síbí mo retí all through the night. Ibi ni mo sùn lọ sí náà. I'm sorry for shouting at you, okay? I'm sorry. Bye now. It's alright, okay? It's about to be hour, okay? You know, my get dressed. My little one hospital. Hospital náà mo sùn sí pẹ̀lú wọn. Ní ẹ̀fọn nǹkan tó wà hospital yẹn. Ṣé fún oúnjẹ? Bọ́lá. Mọ́tò yìí ti bàjẹ́ o. Kí ló bàjẹ́ ń bẹ̀? Mímí ọgbọ́n kí ni wọ́n ti súná tó ti blow dànù. Kí ló blow? Kí lẹ tẹ̀ sọ̀rọ̀ báyìí? Èwo ni mọ́tò blow? Àárọ̀ ọ̀nà skáà kò tó lè ṣiṣẹ́. Lè gbé lọ báyìí o. Ní kí ni? Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Kí ni? Kẹ́ tó ṣe ọkọ̀ drop 10,000 báyìí. Àdìsá. Káàdì máa wò ó. Manager! No! Movement! Manager! Manager! Ayé ti dá o. Mo gbé mọ́tò mi wá síbí báyìí. Mọ́tò là? O ti wá sí mọ́tò yìí? Bẹ́ẹ̀ ni. Ayé wọ́n yìí ti dá o. Ayé tiẹ̀ ti bàjẹ́. Àdìsá mọ́tò. Àdìsá. O ti rí bá ti ṣe. O ti rọ́nà ẹgbẹ́ gbà. O ti pálá mọ́. Níbi súnmọ́ tí èèyàn. Àwọn òkú rẹ̀ mẹ́lò tẹ̀ ti ẹ̀rá rẹ̀ kì. Ọlọ́run á ṣe. Ibi inú wọn bẹ̀bẹ̀ fọkùnrin yóò forí ti ọkùnrin báyìí ni. Sáwọn àṣemí báyìí wá sí bẹ́ẹ̀ ni. Ayé ti dá o. Ọ̀rọ̀ ẹ ti dá yọ. Jẹ́ kí n pòwe kan fún ẹ. Pé kí ni? Yorùbá sọ̀rọ̀ ó fi proverb inside. Kí ni ẹ sọ? Yorùbá ní ìgbò òkó. Igba àdá. Ń gbégun tòkè. Òkè ó jẹ́. Òkè ó mú. Ìwọ ló borí ọ̀tá ẹ̀. Ìwọ mi gbọ́ tó kọ́yọ́kọ́ ẹ̀ nìkan ni mo gbọ́. Wàhálà ayé bí èmi ti bàjẹ́. Òwe nípa ń wo. Ìgbà ọkọ nígbà ń gbòkó. Lẹ́jọ́ àwọn adébàbàlẹ̀ ti ọtí ọ̀. Ẹ̀wọ̀n ló kù sí ẹ̀wọ̀n Yorùbá. Bó wà gbogbo ẹ̀. Mánéjà. Níjọ́ lọ́wọ́ àkí àbáyé. Èmi kẹ̀ lẹ́bù mi ti kọjá lẹ́bù yín. Àdìsá! Ó ní gbé wá kí àárọ̀ ìjọ kan. Kòmíìnù sórí ojú tó ti mọ̀ra rí. Kò lè sọ pé wọ́n mọ̀ yàn mọ́. Ayé o ní mo kí n. Bọ́sì bá o, bọ́sì bá o. Àmọ̀ wá o. Ó ti wá ń dùn fọ́ báyìí kò ní tán o. Báàgì ló gbé lọ́bí ọ̀gá báńkì. Ọ̀dà kò sí wàhálà. Àdìsá mo jayé orí ẹ. Góòlù ló lọ́rùn ẹbí láṣẹ̀ṣẹ̀ ajayi. It looks like license ẹ̀ lóòótọ́. Very good. Ọ̀dà ayé ẹ̀mẹ́ lọ́rùn ò lè jẹ́ tán. Sẹ́yìn tètè wá dá ní ìsìnkí ní ọ̀tọ́ blood ànú èmi ní sẹ́mi o. Bẹ́ẹ̀ni. Dá mẹkáníkì ẹ̀ lọ àwa àyàn tiẹ̀ rí sáà tí mo ti pẹ́ òsì á pariwo kí ló dé. Ìwọ ló máa gbójú. Bàbá ẹ̀ ó gbójú. Ìwọ ló máa gbójú. Ìjà ọmọ lọ jà sílẹ̀. Ọ̀dà Àdìsá. Ọ̀gá o. Ọ bébè. Ọ̀gá o. Ọmọ kúrúpá. Màmá rí ẹ o. Ọmọ Ibo ò dábọ̀. Kí lẹ́yìn ló máa blow ní ayé yín? Ṣé ẹ ti ráyè tèmi? Eyín ti bàjẹ́.
Easy. Sherry, every time it's matter, I can't just wait. Hasn't me the drug code the Mrs. Akembade. Came up with the fair initial locker. As Sherry, me at an remnant saw Lori baby at all. I got she I shot my wall, want my best to me and all that. Then me shank by no fair best to me daily ba. You me to best in your con rela or whatever. To from best doing. Hey, Bushway, very, very promiscuous guy. Hey you. Then buy on Tim at when go best to me. Yeah, I'm a daily bo. Yawo, Lomo Polo Miji, Bushman Fair one. Maybe 6 Bellery. Polish agree. Buy a loan, should I don't tell you? Yes, trust me. I'm going to say What? Okay. Papa. You're right there.
tí mo fẹ́ sọ náà ṣe nǹkan tó le náà lọ títí mo bìlí pé tó bá follow ọ̀rọ̀ mi dáadáa intelligently I get ibi tí mo lọ. Ṣé ó máa ń yà mí lẹ́nu gbà mí tó bá ń sọ àwọn pé ọ̀ṣọ́ mọ̀ ó yẹ ká ti settle down ní àti ẹ̀ ká marry máa ń wò bóyá o understand bóyá bó ṣe lọ ni tí n bá sọ fún ẹ at times tó bá sọ gbà mí máa mute gbà mí máa kàn máa lo monosyllable ni tí n bá sọ̀rọ̀ sí kò ní wà fear on my part láti sọ fún sí. Now nǹkan tí fẹ́ sọ yìí tó bá fara balẹ̀ gbọ́ mi o Adiza wà á rí pé ó máa make sense gan because mi ò rí reason tí èmi àti ẹ̀ṣin láti fẹ́ra wa. Yeah, because me make a match. So that Murawa. Yeah, I know your antecedents. Mo gan wa no mommy. I mean, mo tá tó ti ṣe tá jọ ṣe tó ti transpire láàrin àmì méjì. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ tá fi rí pé bóyá tọ́kọ́bọ̀ mo mọ̀. Now, báwo ló ṣe máa rí lójú ẹ àti lójú èmi náà? Tá méjì bá gbéra wá sílé tó bá sọ pé this is my husband, then sọ pé this is my wife. Ṣé o máa make sense ṣá? Mo sọ pé tó bá farabalẹ̀ gbọ́rọ̀ mi ni o. Wàá rí pé nǹkan tí mò ń sọ mo make sense o. Àbí nǹkan tí mò ń sọ make sense. Adiza. Nǹkan tó sọ yé mi. Ọmọ ní kò yé ẹ. Mi ò fèdè for now. Yorùbá mo sọ èdè kan tó pé kò ṣe ètò gbọ́. So wọ́n sọ pé bí àwọn tí mo sọ kò yé ẹ. What I'm saying in the sense is this pé èmi àti ẹ̀ make a match. O get to say tá bá fẹ́ra wa sílé definitely a lè last. Àbúrò àpò kò jẹ́ pé lórúkọ ọkọ̀ èdè wò mí lórí bẹ́ẹ̀dì ó wá ronú lọ gbogbo nǹkan tí mo ti ṣe wọ́n á pé iṣẹ́ kan mi lè ṣá sọ́kọ mi lè o lè gbọ́ ọmọdé rẹ̀ lámọ́ mi pamọ́ mi àbí kí n náà kàn wé mi tó sòsì lójú ọkàn kan wọ́n ti pé ṣé ìyàwó mi lè ṣá olùkọ́ ló ti ṣe sẹ́yìn ló ṣe ṣe ọkùnrin gbogbo nǹkan bẹ́ẹ̀ gbogbo rọ́ọ̀sì kí n dẹ̀ mọ́ bẹ́ẹ̀ kí n dẹ̀ gún ipa wọn bẹ́ẹ̀ so ma make sense so ká lè avoid irú nǹkan bẹ́ẹ̀ yẹn lèmi ò pé tí ọ̀nà bá lọ báyìí tó pé wọn ti mọ ẹ tó pé to them you are very new chassis ni ẹ kò mú bẹ́ẹ̀ tí ò mọ gbogbo ṣe lùgbí sí ayé ẹ kí mi náà rẹ sí báyìí kí n wá obìnrin tó ti mọ mi tó pé lójú àwọn obìnrin yẹn chassis ni mí brand new agán tí ò mọ gbogbo pálapàá tí mi ò ṣe kì í fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílé a máa ní peaceful life ṣùgbọ́n ìdíkọ́ ká sọ pé àmì àti ẹ̀ máa fẹ́ra wá sílé lọ. Jaiye, nǹkan tó ń sọ ni pé a lè fẹ́ra wa. tó bá fẹ́ra wá ní owó critically intelligently objectively wàá rí pé a lè fẹ́ra wá. So baby, ìgbà tí bàmá lọ fún honeymoon wa. Honeymoon? Ọ̀dàgbé ni. Mi ò fẹ́ bá ọ̀dàgbé o. Wọ́n fi pé ká lọ sí Paris àbí ká lọ sí Dubai. Àwọn city yẹn beautiful gan. Ká ṣe honeymoon wa níbẹ̀ ni a máa ní fun. Wọ́n lè ṣe yín báyìí náà. Àmọ́ ibi tó wà exciting lọ́dọ̀ wa ń báyìí. Infrastructure ni ò sí. Bọ̀ pẹ̀lú pé kò sí infrastructure yẹn, a sì gbádùn ara wa ń bẹ̀. Jẹ́ ká jẹ ayé foreign local. A lọ sí Badagry, wàá jẹja tútù, fresh fish, wàá jẹ ẹran ọ̀gbẹ́, bush meat, wàá tún wá fi ẹmu lé palm wine ògidì tó máa ṣe ara ẹ láǹfààní. Owó ká bá ná síbẹ̀ yẹn, ó máa ṣàǹfààní lọ sí community yẹn. Ìyá máa kó lọ sí àwọn àjọ kó lọ sí. Jaiye! Ta lélẹ̀? Ṣé o ẹgbẹ́ ọ̀rẹ́ fẹ́ tí mo sọ fún ẹ? Léèdè tí mo kọ́ fún ẹ pé máa fẹ́ sọ̀kò máa fẹ́ sọ̀kò. Ṣé máa gbáyà ni ẹ hàn?
Gbogbo yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá ẹ̀dẹ̀ máa ṣọ́ra gan. Bàbá yìí. Ẹ bá mi ríṣẹ́. Ṣé gan ni I'm very grateful. Ẹ má bínú irú iṣẹ́ wa ni ilé iṣẹ́ wo ni? Iṣẹ́ tó ga. Èmi àti yín lájọ máa ṣiṣẹ́ náà. ẹni sùúrù ẹ ṣáàjà farabalẹ̀ ṣé rí gbogbo ìta ẹmúlẹ̀ yìí kò sóhùn rẹ lẹ́nu rẹ. Ṣé bẹ́ẹ̀ ṣe eré àná? Gbogbo nǹkan mo fọlọ́ ǹbẹ́ ọ́ ni o mo bẹ̀ ọ́ gbogbo tó bá fẹ́ pátá ni mo sì ṣe fún ọ. Ẹ̀yin á máa fowó yín máa fi ṣe ẹ máa fi máa press káàkiri ẹgbẹ́ ọ̀tún mọ́tò tẹ̀ rà bí. Àmọ́ ìfura lóògùn fún ẹni tí kò bá fẹ́ já sí kòtò àbámọ̀. Tell me the truth. Ìbọ̀lọ́sùn. Àdìsá ìbọ̀lọ́sùn. Malasa, that aside, kí ló ṣẹlẹ̀ sí omi ìwọ̀n drop? Àdìsá. Èmi àti ẹnìkan la ní access sínú yàrá mi. Ilé miss. Ibo ló sùn, ibo ló ti bọ̀. Mo ń sọ pé ìlànà pé ẹ̀gbọ́n mi ọkùnrin ní so accident yẹn ìgbà mo wá lọ mú owó yẹn ibẹ̀ ni mo wá kó lọ. Why don't borrow from me? It's a very simple thing. Ẹ̀gbọ́n mi ní accident o, a ní ìdòwò o dẹ̀ kọ́wọ́ mi, fine. Ní ṣáde bínú, nǹkan tí ń bá ní nǹkan ẹ̀ náà ni.
Kí mo fẹ́ ṣe báyìí náà o. Iwájú ò ṣe é lọ, ẹ̀yìn ò ṣe é padà sìn. Dúró ti kú, Jayé lòun ò fẹ́ mi mọ́. Ilé ò dẹ̀ ṣe é padà sìn. Gbogbo ẹ̀ tiẹ̀ wá sún mi báyìí. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ẹ wò, kò sí ṣíṣe kò sáìṣe. Gbogbo ẹni tó bá ti ní àníjẹun yó, a máa dáná wọn mọ́ná ni. Ayé ìgbà kan tiẹ̀ nìyẹn, a máa yọ wọn láwo ni. Hadiza, ìwọ èèyàn kan gba fẹ́ǹsì. Mi ò bí mi. Hadiza, àbí ìwọ kọ́ ni? Hello? Baby, báwo ni? Ṣé wà okay? Yeah, mo ti wà ńbẹ̀ now. Mi ní pẹ́ dé. Okay then. Má pẹ́ o. Sure, we still have so many places to go, right? Alright, mi ní pẹ́. Ẹ̀yin boys ó ti wà ńbẹ̀. Ó ti débẹ̀. O ṣú àpò ti débi àbí? Ó ti wà ńbẹ̀ ṣùgbọ́n ló ń pè. Ṣé pé ọ̀gá movement. Hadiza. Ṣó dé máa work báyìí? Kí ló dé tí ò ní work? Kò sọ máa work ṣé ó máa work nínú dictionary tèmi ó máa ń work ni. Àmì mi Ọlọ́run á jẹ́ kó work o. Kí ló ń ṣe àgbájú olójú ẹ̀rọ. Kí wọ́n ló dé ṣe pé látàrí? Báyìí mú kankan rẹ̀. Hey bros, ẹ wo iṣẹ́ yẹn. Báyìí mú kankan rẹ̀. Lójúbọ́lẹ̀. Lójúbọ́lẹ̀ jọ kí ló bọ́ yẹ. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mọ́tò yìí. Kí ló fi mọ́tò? Mo gbẹ́ mọ́tò yìí o. Ó kọ mọ́tò. Italy. Italy. Italy owó dà owó kan. Italy Wọ́n ní bàbá tó ní. owó dà owó kan. Mo tọ́ àjọ mọ́ lẹ́nu. Mo nígbà. Mo sọ fún ẹ. Mo ní mo sọ pé wà á bá sílẹ̀ kan. Ṣé mo sọ pé wà á bá sí? Mo ṣe dín náà ni o. Mo sì pè é. Mo ṣe pè é. Náà ni òkè o. Wọ́n bá mi ń lò. Bó ṣe wá bá mi ń lò. Ọ̀nà bọ́lọ́gbà. Wọ́n gba òkú ẹ̀. Ó jẹ́ ń wò. Irọ́ ni. Ṣé èèyàn ń fi mo dákú ṣeré ni? Well, ẹ̀yin girls. Tó bá jẹ́ wípé tòótọ́ nìkan tí Hadiza sọ. Gẹ́yìn ti forí jalè agbọ́n ni. Ẹ dẹ̀ mọ̀ wípé ẹni tó bá forí jalè agbọ́n ó di dandan kí agbọ́n ta. Yeah, she want to know who we are. Ẹ jẹ́ ká fi bá a ṣe tó hàn kó tó fẹ́ mú nìyẹn. Kí ló wá fẹ́ ká ṣe báyìí? Nǹkan tèmi rò ni wípé ẹ jẹ́ ká lo Formula A fún un.
kákan arrange ọkùnrin 4 tàbí 5 kọ́kàn bá ṣeré pa ní fẹ́rẹ́jógí kó má ju 1 náà lọ àbí kí lẹ rò. Good idea. Good idea. Kò ní jẹ́ Formula A nìkan, a máa fi sí mọ́. Tọ́n bá ṣe kíní yẹn ṣe yẹn sìn, wọ́n máa snap ẹ̀. A dẹ̀ máa send ẹ̀ sọ́kọ̀ ẹ̀. Oh, you guys are wonderful. Whoa. That's a love base. Ó ti dùn. Báwo lẹ wọnú kọ̀ọ̀kan mọ́ solution ti wà fún wọn? Yeah. Ṣùgbọ́n máa wọ̀rí, wọ́n fẹ́ gbọ́ pọ̀ sí ẹ̀wà. Ó ti tán nìyẹn. Kò sí wàhálà. Hello baby, jọ̀ọ́ má bínú pé mi ò gbé kọ̀lẹ́ látàárọ̀. Ọ̀dọ̀ náà ni mò ń bọ̀wọ̀. Àwọn kan ló ń tẹ omi kiri mi ò tiẹ̀ mọ̀. Ṣé o ti bá dọ́dọ̀ ẹ̀? Màá ṣàlàyé fún ẹ. Ọlọ́run ló yọ mí o, mo ti ń bọ̀. Ṣé o ti gbọ́ díẹ̀? Ṣé? Àwọn guys ẹ̀ ló ń pè. Gbé wá. Hello? Hello? Àwọn ọ̀gá yẹn escape o. What? Oh gosh. Okay, I will call you guys back. All right. Àlàyé kí ló sọ? Escape. Again. Girls, kí lẹ fi pé mo lè ṣe báyìí? Adiza, on my own thinking, èmi fi kò bí a kò free girl ẹ̀ kó máa lọ. Torí pé kí ni, ikú tó pojú gbà ẹ́ ni, òwe lámbàì ló ń pa fún ni. Kó wá máa wò lálákọ̀ọ́kọ́ and try láti gẹ̀ẹ́tẹ̀. Ẹlẹ́kejì, ẹlẹ́kẹta lélẹ̀ tí ọ̀ká bá lọ fó. Ọ̀rọ̀ yìí máa padà bounce back lé wa lórí ni. Kí ló ń bounce back? Bàbá bí lè ṣe ń sọ̀rọ̀ bí coward. Àwọn ayé jẹ́ bí ìlú mẹ́tọ́ kan lè bá jẹ̀nu abá just anyhow. Adiza, ṣo fẹ́ gbọ́ opinion tèmi? Tẹ́ṣin bá dání, à ń tó gàn ni. A máa lé ọmọ yẹn, a máa bá, a dẹ̀ máa mú. Yeah, that's the word. Adiza. Jaiye, ọ̀rọ̀ la fi pín ohùn, àlàdé la fi pín oko. After ìgbà tó rescue èmi àti àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ àwọn ritualist, the second time tèmi àti ẹ̀ máa meet, ibi báyìí la ti pàdé. Torí ẹ̀ ni mo ṣe ní kó jẹ́ ká pàdé níbí báyìí. Àwọn Yorùbá ní ogún ọmọdé kò lè ṣeré fógún ọdún. Mo wá rí pé nǹkan tó bá wùn ni ó lè má wùn Ọlọ́run. Ọ̀rọ̀ tó bá mi sọ ẹ̀, mo wá rí pé òótọ́ ni. Jaiye,
mo wá fẹ́ sọ fún ẹ báyìí pé mo ti yọ̀ǹda ìwọ àti Dami pé kẹ́ máa fẹ́ra yín. Èmi náà máa pàdé ọkọ ti tèmi. Mo dẹ̀ sure pé a ní kábàámọ̀ ń bẹ̀. Inú mi dùn pẹ̀lú nǹkan tó sọ yẹn because ohun tó lè wúlò fún méjì ni mo sọ. And I believe strongly wípé wàá gbádùn wedding mi pẹ̀lú tó bá fẹ́. Ṣùgbọ́n business wa máa continue. No problem. Tó bá fẹ́. Okay. Barman! Topics on the beats on the mic on. Are you ready? One time for the beat. Oh na na na. Two time for the beat. Oh na 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 na. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Yeah. Oh na 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 na. She got the back, she got the front. This pretty girl give me heart attack. She's a figure eight and she no get it. I want to meet her, make we relate. And I love her waist and her pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I don't feel wait. I want to enter, I don't delay. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Oh na na na. Are you ready for the bit? Merlin. Oh na 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 na. See the sexy lady so fine. No, she make me to lose my mind. No, her beauty they make me blind. Baby, I love the way you whine. No, she's sexy, she's sweet, sweet. Make me want to kill this bitch. If you know you feeling this, it's your love they make me go. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Are you ready for the beat? Oh na na na. Escape on the beat. Oh na 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 na. Listen, one time for the bits. Everybody roll your stamp on your bits. Anytime we had the spits, people they trip. DJ they put on repeat. Nah, she make me dance, I don't know. The way she they do me, I don't know. She carry a biggie back polo, biggie for solo. I'm chopping her. Baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Top fish on the bits. Oh na na. FK we killing the bits. Oh na 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 na. You put on repeat. Inside the club, now go dancing a bit. One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Are you ready for the bit? Are you ready? Who is there? Come in. Are you serious? Auntie Adiza. Oji Lele. I could jump in my wallet. How are you? I'm okay. Oh, girl. Báwo ni? I could get you for it. I'm okay. Oji Lele. Àbí? Oh, girl. Mo kàn kọjá ládùúgbò yín ni. So man pé kí n kàn wá wò yín pé kò ní dá kí n má yà. Ẹ ṣé gan ni. Jayé ńkọ́? Sarah, I'll travel. Ẹ dẹ̀ kú palẹ̀ mọ́ náà. Ẹ ṣé gan ni. Wọ́n kí n ṣe lálejò báyìí. No, ẹ má worry, mo wà okay. No. Ní láti jẹ nǹkan nílé wa ni. At least get more soft drink. I'm alright. Mi ò gbá mú okay. Ẹ kí bá yín get drink.
Adiza. Ṣé ẹ ní fọ́ọ̀n jà? Báwo ni? Iṣẹ́ ń bọ̀. Adúgbò ọ̀dọ̀ ìyá. Ṣé o kí ọ bí? Wí tẹ́. Baby. That was so fast. Adiza baby. Baby, I'm okay. I'm okay. So, Naomi, I don't want you here. I'm not talking about what. Are you serious? Can you pay my shinta? I'm a bologere. So, the bad doesn't know. I'm a finally. You're not okay. The teacher, Adiza la lady. Happy you. You know, for no belay. Yeah. Jaiye! Kí ló ṣe ẹ́? Kí ló ṣe Adiza? Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Kí ló jẹ? Kí ló jẹ? Poison. Ẹ kú tọ́jú ma. Ẹ ṣé mo dúpẹ́. Mọ́mí. Ẹ kú àdúrà. Báwo ni? Of course. Ó wà okay. Ṣé ìwọ ò mọ̀ wípé ìmọ̀ra la fi máa ń mẹni tó bá jáde láti lè lè àti wípé ìwà lẹ̀ṣọ́ tẹ̀dá máa ń gbé kọ́rùn gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti sọ wà nù nǹkan pàtàkì òun ló sọ nìyẹn àti wípé sórí olùsìn òtítọ́ àti òdodo ìwà la fi máa ń mọ̀ torí náà mo bẹ̀ má sọ wà ẹnu. Adiza. 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 Níbo ló rán mi? Bó ní mi rán ẹ. Ok, mo fẹ́ lọ sásàlátì tí n bá kúrò ń bẹ̀ máa lọ síbi tálájà rán mi. Kí ló ṣẹlẹ̀? Èmi fẹ́ lo mọ́tò. Àbí gone out of your mind? Mo náà lájà rán mi níṣẹ́, olú fẹ́ lo mọ́tò. Ojú ẹ̀ fọ òòrí mọ́tò kankan nínú compound yìí kò gbé. Eléyìí tí mo fẹ́ gbé jáde ló wá wù ẹ́. Òun wá wàhálà o. Gbogbo ìjẹta ẹ̀ lo mọ́tò. Gbogbo àná alájà rán ẹṣẹ́. Ó di lẹ́nu tẹ́mi fẹ́ jáde. Làlájà ń fẹ́ rán ẹṣẹ́. Èmi fẹ́ lo mọ́tò, mo fẹ́ jáde. Àti pé báwo ni ọmọ mùsùlùmí ṣe kúrò nílé ní àsìkò yìí? Ibi tí wọ́n rán mi ni. Mi ò ṣọ́ọ̀kì mo rẹ̀ níbi kankan. And besides, alájà àgbò lè rán ẹ jáde ní táìmù yìí. Ìgbà tó mọ̀ pé ó rán mi níbi kankan kí wá ní question tó ń béèrè lọ́wọ́ mi torí pé ó sick tó bá ṣe tán kó bá mi tilẹ̀kùn lẹ́yìn nonsense. I'm sorry. I think you're sorry too. You don't have to be sorry. Ṣebí mi ló yẹ kí n mọ̀ wípé kò yẹ kí n lọ́mọ burúkú ẹ fẹ́ kún pàjẹ́. Adiza! Adiza! Ẹ bá pé dọ́kítọ̀. Adiza! 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 Adiza!